Bọ́ládé, Bọ́ládé. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. nínú àlàyé ilé ìtàǹbà lọ nípa àwọn àǹfààní ilé ìtàrí kójọ látàrí kíkọ tírà yìí. A sọ nípa wípé ó tọ́ wípé ká pa sọ̀láàtì pọ̀ nítorí pójò rọ̀. Àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam lápapọ̀ wọn àrípẹ́nu wọn kò lè lórí. Ó tilẹ̀ jẹ́ pé àwọn ìyapa kan wà, pàápàá jùlọ àwọn olùmọ̀ tí wọ́n yàtọ̀ sí al-Hanafiya, nítorí pé Abu Hanifa rahimahullah àwọn sọ wípé kò tọ́ ká pa sọ̀láàtì kankan papọ̀ mọ́ sọ̀láàtì mi tó bá yẹ ní Arafa àti Muzdalifa. Gbónírin àjò kan àbójò kan rọ̀ àbí nítorí sábàbí kan kò tọ́ ká pa sọ̀láàtì pọ̀ lọ́dọ̀ Abu Hanifa. Gbogbo àwọn ahadith táwọn mú wá lórí gbónírin àjò ó lè pa sọ̀láàtì dhuhr àti sọ̀láàtì al-asri pọ̀, sọ̀láàtì al-maghrib àti sọ̀láàtì al-isha. Lọ́dọ̀ Imam Abu Hanifa àwọn sọ pé gbogbo pípapọ̀ yìí à ń pè ní jam'u suri. al-jam'u suri ká pa sọ̀láàtì pọ̀ nínú àwòrán bá a ṣe rí. Ìtumọ̀ rẹ̀ ni pé irú sọ̀láàtì dhuhr àti sọ̀láàtì al-asr àwọn ní tó wá nínú hadith ó ní pé Ànábì ò ṣe sọ̀láàtì dhuhr àfi nígbẹ̀yìn àkókò rẹ̀, lọ́nà tó fi jẹ́ pé ọwọ́ ti ń kù tẹ́kọ̀ọ́kọ́ sọ̀láàtì dhuhr tí ó fi lọ kò ju tá a fi ṣe rákà mẹ́rin lọ àbí rákà kan, nítorí pé man adraka rak'atan min as-salah faqad adraka as-salah. Ẹni tó bá fi lè bá rákà kan nù sọ̀lá ó ti bá sọ̀láàtì. Ànábì sallallahu alaihi wasallam ó ṣe sọ̀láàtì alákọ̀ọ́kọ́ ní ìgbẹ̀yìn àkókò rẹ̀, sọ̀láàtì kejì wá bọ́ sí àkókò tiẹ̀. Ó ní wọn pa sọ̀láàtì pọ̀ fil haqiqa torí pé n tó ṣẹlẹ̀ ní kí wọ́n ṣe sọ̀láàtì dhuhr lákòókò rẹ̀, wọ́n sì ṣe sọ̀láàtì al-asr lákòókò rẹ̀. Wọ́n ń pè ní jam'un suri. Tẹ́bárí lẹ́yìn sọ nípa tẹni tó ṣe wípé ó pa sọ̀láàtì dhuhr àti sọ̀láàtì al-asr ó papọ̀ jam'a ta'khir ní pípapọ̀ tẹni tó sọ di àkókò sọ̀láàtì kejì. Kí a lè fẹ́ sọ nípa ẹni tó pa sọ̀láàtì dhuhr àti sọ̀láàtì al-asr tó pa méjèèjì pọ̀ sí ní àkókò àkọ́kọ́ fún sọ̀láàtì dhuhr. Kò sọ̀rọ̀ nípa jam'un suri eléyìí tẹ́ ń sọ níbí, torí rẹ̀ àwọn olùmọ̀tán sọ pé a lè pa sọ̀láàtì pọ̀. Àwọn ọ̀dádúró lórí Àràfá àti Muzdalifa nìkan. A jẹ́ pé gbogbo gbàtà máa ń sọ pé wọ́n la lè pa sọ̀láàtì pọ̀ nítorí sábàbí tí ò bá ti jẹ́ Àràfá àti Muzdalifa. Ọ̀rọ̀ àwọn ẹni tá à ń sọ ni àwọn tó ń tẹ̀lé Imaamu Malik, àwọn tó ń tẹ̀lé al-Imaamu Shafi'i àtàwọn tó ń tẹ̀lé Imaamu Ahmad ibn Hanbal, yàtọ̀ sí àwọn tó ń tẹ̀lé
al-imam Abu Hanifa. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lápapọ̀ wọn ẹnu wọn kò pa lè ti torí òjò ká pa sọ̀láàtì pọ̀, ṣùgbọ́n àwọn àlàyé kan wà tí ọ̀rọ̀ wọn ti jọ tà sí ara wọn, ṣùgbọ́n tá a bá wo gbogbo ẹ̀ pọ̀ á rí i pé wọ́n la lè pa sọ̀láàtì pọ̀ nítorí òjò. òjò owó láwọn á ti torí rẹ̀ pa sọ̀láàtì pọ̀, òjò tí ń rọ̀ gidigidi. àwọn fuqaha wọ́n ṣàpèjúwe rẹ̀ pẹ̀lú òjò tó dunlẹ̀ tó mú kí ẹ̀wù kó rin tá a bá wọnú rẹ̀, yóò dunlẹ̀ yóò mú kẹ́wù orin tá a bá wọbẹ̀. sẹ́mi pé ìdí tẹ́lẹ̀ yìí fi gbọ́dọ̀ ṣẹ bẹ́ẹ̀ ó ní pé ẹ̀sìn yìí Allah azza wa jal òun ló ṣe lófin, ó sì fi rán Nabi sallallahu alayhi wa sallam àrí nínú al-Qur'an nítorí sọ pé ká ti torí òjò ká pa sọ̀láàtì pọ̀, àrí nínú sunnah pànàbí ti torí òjò ó pa sọ̀láàtì pọ̀ nígbà tá a sì rí àwọn òjò tó rọ̀ láwọn òjò tí èso òjò kékeré kọ́dọ̀ kan rọ̀ láti jumu'ah títí di jumu'ah. kò sì sọ pé òun ó dúró ní jumu'ah kejì gan àfi lẹ́yìn ìgbà tán tọrọ lọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam kó bá wọn ṣàdúà kó ló wá ká òjò yẹn kú ọ láàrin Madina. gbọ́dọ̀ sì wá rọ̀ tó yìí àgbọ́pá Ànábì sallallahu alayhi wa sallam ó ti torí rẹ̀ pa sọ̀láàtù dhuhr àti sọ̀láàtù al-asr pọ̀ àbí sọ̀láàtù al-maghrib àti sọ̀láàtù al-isha. ọ̀wọ́n nǹkan tá a kàn rí wọn náà nípa rí sahabi tí ń jẹ́ Abdullahi bin Abbas radiyallahu anhuma wípé ó máa ń tì torí òjò pa sọ̀láàtù al-maghrib àti sọ̀láàtù al-isha pọ̀. bẹ́ẹ̀ náà ni Abdullah ibn Umar radiyallahu anhuma débi kí wọ́n sọ pé táwọn èèyàn bá ń pa sọ̀láàtì méjèèjì pọ̀ nítorí pójò rọ̀, àwọn sàhábà méjèèjì náà máa bá wọn kópa ńbẹ̀. tí sàhábì ńlá rí ààrí látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam, a sì ti mọ̀ pé sàhábì kò ní ṣe nǹkan tí ọ̀dà, ó sì súnmọ́ kó ẹ pé sàhábì rí pé Ànábì náà ṣe bẹ́ẹ̀. torí de eléyìí àwa ní ajẹ́ pé tí wọ́n bá ní alẹ́ pa sọ̀láàtì pọ̀ nítorí òjò yóò sì jẹ́ òjò tí ń rọ wá bí wọ̀ sí. torí ẹ̀rù ń bà wá ká má dé níjọ́ gbẹ̀ndàlùkìyàmù kó wá jẹ́ pé sírò paṣẹ sọ̀láàtì magrib lánàá àmọ́ àṣẹ sọ̀láàtì ìṣà torí sábàbí tẹ̀ ti torí rẹ̀ wọ́ ìṣà ìwá síwájú tẹ̀ fi sí kákòókò rẹ̀ ó tó tó kìí ṣe sábàbí tí àgbà wọlé lọ́dọ̀ Allah. ẹ̀rù ń bà wá torí ẹ̀ la sọ pé òjò yẹn gbọ́dọ̀ jẹ́ pé ń rọ̀ gidi, torí kọ́ má jẹ́ pé ẹ ṣílẹ̀kùn àti bẹ̀sìn jẹ́ máwọn èèyàn lọ́wọ́. ìgbẹ́lẹ̀ tí wàá rí i pé tójò bá kàn ti sútà ìṣù ẹ pa sọ̀láàtì pọ̀, tọ́hún ìníwọ̀n bá ti ń rọ̀ ẹ pa sọ̀láàtì pọ̀. kẹ́là nítorí pé ntí máa mú ní ṣerú ẹ̀ ó náà nípa lẹ́rìí kan tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam kò sì sí. àmọ́ àdìsí tó sọ yìí pé àdìsí Abdullahi bin Abbas radiyallahu anhuma wọn nàbí pa sọ̀láàtù dhuhr àti asr ọ̀pápọ̀, sọ̀láàtù maghrib àti isha ọ̀pápọ̀ ní al-Madina láì jẹ́pọ̀ gúnjà láì kò sì jẹ́pọ̀ jọ̀rọ̀. kò sẹ́rìí ń bẹ̀rù fẹ́nikẹ́ni láti pa sọ̀láàtì pọ̀ nítorí òjò, nítorí pé tí àdìsí yẹn tí ó bá jẹ́rìí níṣẹ́ làbá máa pa sọ̀láàtù dhuhr àti asri pọ̀ ká sì máa pa sọ̀láàtù maghrib àti sọ̀láàtù isha pọ̀ láì nídìí kankan. òṣìṣẹ́ ni tó sọ pé kẹ́ pa sọ̀láàtì pọ̀ láì nídìí kankan, torí al-Imam an-Nawawi rahimahullah wọn làwọn kan sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ṣáàlì, ọ̀rọ̀ tó takò ọ̀rọ̀ gbogbo àwọn olùmọ̀ọ́yọ́kù. kákan màmá ká pa sọ̀láàtì pọ̀ láì sí lórí ìrìn àjò, láì sí ní Àràfà, láì sí ní Muzdalifa, kákan papọ̀ láì nídìí, láì jẹ́ kójú tó rọ̀, kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀. àwọn ẹni tó sọ ọ̀rọ̀ wọn ṣáàlì. tẹ́lẹ̀ báyìí wa àjẹ́ pé
intaati torí rẹ̀ pa sọ̀láàtì pọ̀ yóò jójò tí ń rọ̀ gan òjò tó ṣe pé kò rọ̀ dáadáa àgbọ́dọ̀ ti torí rẹ̀ pa sọ̀láàtì pọ̀ àgbọ́dọ̀ ti torí rẹ̀ pa sọ̀láàtì pọ̀ òjò tí ń rọ̀ wíníwíní tẹ́pẹ́ a lè máa lọ a lè máa bọ́nú ẹ̀ láì kò láburádà báwo ló ṣe fẹ́ ti torí eléyìí tọ́wọ́ a máa pa sọ̀láàtì pọ̀ torí ẹ̀ yóò jẹ́ kójú yẹn ń rọ̀ dáadáa ìyẹn ni pé al-jam'u min ajli al-matar lafdhan utliqa falyansarif ila al-fard al-kamil ìyẹn ni pé a sọ pé min ajli al-matar nítorí òjò ọgbọ́dọ̀ jójò tí ń rọ̀ gidi kí ni túmọ̀ ká papọ̀ ń gbà náà nítorí pé tá a bá fi sílẹ̀ tá a bá pa sọ̀láàtùl ìṣà papọ̀ mọ́ sọ̀láàtùl magrib táwọn èèyàn bá fi lè kó mọ́ṣáláṣí tó bá fi lè lọ tójú yẹn ọba wáwọ́ ó súnmọ́ kán mọ́ wà tó bá dásìkò sọ̀láàtùl ìṣà ìdínú tá a fi papọ̀ nítorí kí wọ́n lè láǹfààní àti ṣe sọ̀láàtì yẹn ní jàmá. bákan náà anna al-jam'a bayna as-salatayn fi al-hadar min ajli al-matar ghayru jaizin lil-munfarid ká pa sọ̀láàtì méjì pọ̀ nígbà tá a wà ń lò tá a sí lórí ìrìn àjò nítorí pójò bá a rọ̀ kò tọ́ sẹ́ni tó fẹ́ dá sọ̀láàtì sí ọ wà fún jamani àmì èèyàn kan tó fẹ́ dá sọ̀láàtì sí bóyá nínú mọ́ṣáláṣí àbílẹ̀ rẹ ìwọ kọ́ ni wọ́n ń bá wí ìwọ dé mọ́ṣáláṣí wọ́n bá pé imam wọ́n ti pa sọ̀láàtùl ìṣà ìpapọ̀ mọ́ sọ̀láàtùl magrib ìwọ wá dé ọfẹ́ ṣe sọ̀lá ọ̀dà ní ọkọ̀ ọfẹ́ ṣe sọ̀láàtùl magrib ọ̀ gbọ́dọ̀ ṣe sọ̀láàtùl ìṣà lẹ́yìn nítorí pé ìwọ tó fẹ́ dá sọ̀láàtì sí kọ́ ni wọ́n bá wí jama torí ẹ̀ kó kíyè sára kò bá jẹ́ kójú ti dá kò bá jẹ́ kójú ti dá ìwọ nìkan ló fẹ́ dá sọ̀láàtì sí magrib nìkan ló ṣe tí ìṣá ìbá tó ló tó ṣe eléyìí jẹba aw man huwa fi hukmihi bákan náà ẹni tó wà ní ìdájọ́ kó ń lọ fẹ́ dá sọ̀láàtì sí ó ti darapọ̀ mọ́ imam gbàtọ́ wa darapọ̀ mọ́ imam àwa wo ń tó bá lẹ́yìn imam a rí i pé kò bá tó rákà kan ẹ sì mọ̀ pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé man adraka rak'atan min as-salati faqad adraka as-salah ẹni tó bá fi lè bá rákà kan nù sọlá ó ti bá sọlá eléyìí ọ̀ bá rákà kan ajẹ́ pé ọkàn wà lẹ́yìn ìmáàmù ni àmọ́ dájọ́ rẹ̀ ní dájọ́ tẹni tí ń dá sọ̀láàtì ṣe tí ìmáàmù bá ti sálámà torí pé kò bá rákà kan lẹ́yìn ìmáàmù ó tiẹ̀ bá rákà kan lẹ́yìn ìmáàmù ṣùgbọ́n nígbà tí ìmáàmù ṣe sọ̀láàtùl ìṣá lọ́wọ́ rákà kan tó bá nínú sọ̀láàtì wo ló ti bá sọ̀láàtùl magrib torí pé kò tọ́ kó ṣe sọ̀láàtùl ìṣá ṣáájú sọ̀láàtùl magrib tó ti pé ntọ́ yẹ òun náà ní pé kọ́ mọ́wulẹ̀ tó lẹ́yìn imam gbàdó ti jẹ́ pé ìmáàmù yun sọ̀láàtùl ìṣá lòun sì ń ṣe báyìí ìwọ ò sì tí ì ṣe magrib ṣùgbọ́n wọ́n mà àfìgbà tó darapọ̀ mọ́ wọn pẹ̀lú àníyàn pé wọ́n fẹ́ ṣe magrib ajẹ́ pé táwọn bá ti sálámà ó mú rákà méjì tó kù fún wa ní magrib tó o bá ti sálámà o gbọ́dọ̀ ṣe kọ́mà kó ipò ń ṣe sọ̀láàtùl ìṣà nítorí pé o ò sí ń jàmá mà níṣẹ́ lọ́wọ́ à ń jàmá fún sọ̀láàtùl magrib ṣùgbọ́n sọ̀láàtùl ìṣà jàmá ti lọ torí ẹ̀ ìgbàláyè ò sì fún ọ. ولا لمن لا مشقة عليه في طريقه للوصول إلى المسجد حال المطر bẹ́ẹ̀ ni kò sí ìgbàláyè fún ọ
ìwà tó jẹ́ pé ọ̀nà tó gbà dé mọ́sálásí kò sí wàhálà kankan fún ọ òjò lè má pọ̀ gan tó máa ń ṣe jámù yẹn ọ̀gbọ̀nọ̀ bá wọn sí wọ́n ti parí sọ̀látùl Maghrib wọ́n ń ṣe kọ́mà ọ̀gbọ̀nọ̀ bá wọn sí ó kò mẹ́ ilé tó ń gbé ilé kẹta ní mọ́sálásí wọ́n tún wá ṣe àtíbàbà láti lé yín dé mọ́sálásí tẹ́pẹ́ tó ń bá ń kọjá lọ bójú ṣe ń rọ̀ kò ní pọ́ àyàfi ẹ̀fọ́n sí òjò ló lè máa fọ́n sí ọ̀la a gbọ́dọ̀ darapọ̀ pẹ̀lú wọn kó ikú ń ṣe jámù ọba ò dáńbẹ̀ọ́ á jẹ́ pé àwọn tí wọ́n wá láti ọ̀nà jíjìn tí ò ní rọrùn fún láti padà wá àwọn ni wọ́n ṣe jámù. bákan náà àsopẹ́ anna al-jam'a bayna as-salatayn fi al-hadar min ajli al-matar innama huwa qasirun 'ala al-layl pé ká pa sọ̀láàtì méjì pọ̀ nítorí pójò ń rọ̀ ní inú ìlú ọmọ lórí alẹ́ ni o kò sọ́sàn bẹ́ẹ̀ o tójò bá ń rọ̀ lálẹ́ a sì mọ sọ̀láàtì tá a máa ń ṣe lálẹ́ sọ̀láàtul Maghrib àti sọ̀láàtul Isha àǹfààní yẹn máa ń bẹ̀ ọ́ kò sí àǹfààní yẹn láàrin sọ̀láàtul Dhuhr àti sọ̀láàtul Asr kò sí àǹfààní yẹn láàrin sọ̀láàtul Dhuhr àti sọ̀láàtul Asr bẹ́ẹ̀ sì sílé pápọ̀ nù òjò ń rọ̀ ó ń rọ̀ ká tó bẹ̀rẹ̀ sọ̀láàtul Maghrib inú òjò yẹn la bẹ̀rẹ̀ tá a fi parí sọ̀láàtul Maghrib kò dáwọ́ dúró ó ń rọ̀ náà ni a fi ṣe kọ́mà ó ń rọ̀ náà ni ìmáàmù fi ṣe Allahu Akbar ó ń rọ̀ náà ni aláǹfààní láti papọ̀ ṣùgbọ́n ó ti rọ̀ ó ti dá ká tó ṣe sọ̀láàtul Maghrib sọ̀láàtù wọlé àṣẹ sọ̀láàtul Maghrib àgbọ̀dọ̀ ṣe sọ̀láàtul Isha lẹ́yìn ó ń rọ̀ wá bí wọ́n sí títí tá a fi parí sọ̀láàtul Maghrib bí ìmáàmù ṣe ṣe assalamu alaykum wa rahmatullah assalamu alaykum wa rahmatullah gbogbo òjò bá dá ẹnìkan bá dìde Allahu akbar Allahu akbar ń bẹ̀ ọ́ torí ntí ọba fà káfí láǹfààní àti ṣe sọ̀látul Isha ìnísì ó ti dúró wal hukmu yaduru ma'al illati wujudan wa adama àwọn ìdájọ́ wọ́n máa ń lọ pẹ̀lú ntó bí wọn ni tí ntó bí ìdájọ́ bá wà ìdájọ́ wà ntó bí ìdájọ́ ò sí ìdájọ́ ò ní sí kí ló bí pé ká fẹ́ pa sọ̀láàtì pọ̀ òjò ń rọ̀ tójò bá ń rọ̀ á papọ̀ tójò bá rọ̀ máa ń kọ́ ó ti parí ká pé bẹ́ẹ̀ ti ṣe Allahu Akbar ẹ̀ ń ṣàdúrà ìbẹ̀rẹ̀ sọ̀lá bẹ́ẹ̀ sì parí alhamdulillahi rabbil alamin òjò bá dá ẹ máa bá a lọ torí pé títí tẹ́ fi bẹ̀rẹ̀ sọ̀lá tí ń sábàbí wa kò wá sí má kò bá jámù yẹn jẹ́ kápẹ́ ẹ ti parí sọ̀látul Maghrib wọ́n á ṣe kọ́mà wọ́n parí kọ́mà kẹ́tọ́ sí Allahu Akbar gbogbo òjò bá dá kálukọ́ máa lọ lé wọn ẹ padà wá sọ̀látul Isha ẹ bá fẹ́ jókòó mọ́sálásí ó jókòó ẹ̀yin ọmọ á bínú pé ọ̀ yára tó bá ti yára ní nísìn àbá ti mú advantage yẹn bí Allah ṣe kọ́ nù ètò túmọ̀ sí wípé Maghrib àti Isha òjò sì gbọ́dọ̀ máa rọ̀ títí tẹ́ fi bẹ̀rẹ̀ sọ̀látul Isha tó bá ti wáwọ́ tó ti dínkù débi pé a lè tẹ́rí sí ẹ má wulẹ̀ papọ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. أن الجمع بين الجمعة والعصر في الحضر من أجل المطر غير جائز ká pa sọ̀láàtì pọ̀ nínú ìgboro nítorí pójò rọ̀ láàrin sọ̀láàtì jumu'ah
àti sọ̀láàtùl asr kọ̀tọ́ kẹ́ pa sọ̀láàtùl asr papọ̀ mọ́ sọ̀láàtul jumu'ah nítorí kó jọrọ̀. nígbà tí a bá dán wò yóò bọ́ lábẹ́ àkọọ́lẹ̀ pé sọ̀láàtul jumu'ah alẹ́ ṣe lónìí ẹ̀ ṣe sọ̀láàtul asr. kò sí òfin kan tó gbà pé ká ṣe bẹ́ẹ̀ nu ṣẹ̀ríà yìí. síbẹ̀ gbọ́n tá a sọ síwájú nìsín àǹfààní tó síwájú a ní àǹfààní ká pa sọ̀láàtì méjì pọ̀ nínú ìlú nítorí kójò rọ̀ ọmọ lórí sọ̀láàtul maghrib àti sọ̀láàtul isha yàtọ̀ sí sọ̀láàtul dhuhur àti sọ̀láàtul asr. tí ò bá tọ́ ká ti torí òjò ká pa sọ̀láàtul dhuhur àti asri pọ̀ báwo ló sì fẹ́ wá tọ́ ká pa sọ̀láàtul jumu'ah àti asri pọ̀. síbẹ̀ yìí mọ̀ wípé onírìn àjò tó bá lọ sí sọ̀láàtul jumu'ah àní sọ̀láàtul jumu'ah ìsọ̀ràn yẹn lórí onírìn àjò àmọ́ tó bá lọ sí òtítọ́ kò ní tún ṣe sọ̀láàtul dhuhr kan má. tó nírìn àjò bá wá ṣe sọ̀láàtul jumu'ah tó bá wá dìde tí ń ṣe iqama ipò ń fẹ́ ṣe sọ̀láàtul asri lẹ́yìn rẹ̀ sọ́tọ̀ kọ̀tọ́ yóò dúró di àkókò sọ̀láàtul asr. wọn kì í pa jumu'ah àpapọ̀ mọ́ asr bóyá nítorí ìrìn àjò bóyá nítorí pa wà láràfà àbá wà ní Mínà. torí ẹ̀ wọ́n ṣe sọ fún ọ pé ìgbà tẹ́ máa ń ṣiṣẹ́ hajj tí ọjọ́ Àrafà bá jẹ́jọ́ jumu'ah ẹ̀yin ò ní ṣe sọ̀láàtul jumu'ah. sọ̀láàtul dhuhr náà lẹ́sìn ẹ̀ sì ṣe sọ̀láàtul asr lẹ́yìn rẹ̀. wọn kì í ṣe sọ̀láàtul asr lẹ́yìn sọ̀láàtul jumu'ah lápapọ̀. kò sí sábàbí tó fẹ́ bí. torí ẹ̀ kí wọ́n parí sọ̀láàtul jumu'ah kí ẹni òjò ń rọ̀ ẹsẹ̀ kọ́ọ̀mà á ìjàmbá ńlá ni o. ìjàmbá òun kò tún ní fi ṣera rẹ̀ ìwọ lè má mú wọ́n fẹ́ fi ṣe gbogbo jàmá yìí wọ́n wá wà ń jọ gbendal qiyamah wọ́n ní wọn ní sọ̀láàtul asr tá ló fà ìwọ tó bá ti pèsè dáhùn tó bá ní ó wo sí dhuhr àti asr gan kọ̀ọ̀rá ìjókòó. kí ló fà tá a fi sọ pé a ò ní pa dhuhr àti asr pọ̀ nítorí òjò ó ní pé kò sẹ́rì àkọ́kọ́ nù. maghrib àti isha ilẹ̀ rí wà fún ẹ̀sìn táwọn àṣìn ṣe kìí ṣe àwàdà ẹ̀rí gbọ́dọ̀ wà fún. ẹlẹ́kejì òun náà ni pé tá a bá sọ pé ìdíwọ́ ó ń bẹ fún wa àti ìṣòro nígbà tó tó bá ń rọ̀ láàrin maghrib àti isha níbi àti lè padà wá sí mọ́sálásí ní àkókò sọ̀láàtul isha. ṣé irú ìdíwọ́ àti ìṣòro yún tó lè ṣẹlẹ̀ sí wa láàrin sọ̀láàtul dhuhr àti asr? kò lè ṣẹlẹ̀. lè má dá nítorí pé Allah sí ọ̀sán lákòókò tá a máa fi wá ìjẹ àti mu a lè ti torí kójú ọ̀rọ̀ ká má wá ìjẹ àti mu wa. ìdíwọ́ àti ìṣòro tó sì lè bá wa lálẹ́ irú rẹ̀ lè bá wa lọ́sàn-án. kí ló dé? torí pé òye ń bẹ lójú sánmà. kọ́ wa ipò ń wo jumu'ah àti asr ṣe dhuhr àti asr tẹ́lẹ̀ náà ta ló ní kó pa dhuhr àti asr pọ̀ lọ́sàn-án nítorí kójú ọ̀rọ̀. àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ lórí kò ṣe déédéé. ẹni tó bá pa dhuhr àti asr pọ̀ lọ́sàn-án ó ṣe bẹ́ẹ̀ lórí kò ṣe déédéé, kò sẹ́rì kankan fún. wọ́n bẹ nínú àwọn olùmọ̀ al-Hanabila tó ń tẹ̀lé Ahmad ibn Hanbal táwọn sọ pé a lè pa dhuhr àti asr pọ̀ nítorí kójú ọ̀rọ̀. àwọn fi wọ́n wò sí maghrib àti isha á sọ pé qiyasun ma al-farid àfiwé tí ò ṣe déédéé ni torí pé àwọn nǹkan tó yà wọ́n pọ̀. kì í ṣe pé tí olùmọ̀ tó bá ti sọ̀rọ̀ ó rí sọ, kì í ṣe pé gbogbo tó bá ti sọ ló ṣe déédéé. ẹnì yóò wo lè jẹ́ tó fi jẹ́ pé àwọn ìmáàmù olùmọ̀ ńláńlá yìí tó máa sọ̀rọ̀ kì í ṣe dandan ní kọjá pọ̀ ló ṣe déédéé. àmọ́ tó hàn sáwọn làwọn sọ. so aka tiwọn aka tẹlomi awọ ẹrí tiwọn awọ ẹrí tẹlomi èyí tẹ́rì rẹ̀ lágbára jù làwọn sọ kó ṣe déédéé. bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ sọ. lórí ẹ̀ kí wọ́n á sọ pé torí pé àwọn olùmọ̀ká ti sọ tó bá dàbí ẹ̀ṣẹ̀ àwọn ní ó forí rù níbo ń bẹ̀.
tẹbi kálukú ló gbórí tiẹ̀ sọ́rùn òṣìṣẹ́ aláàrú lẹ́lùkìyàmà oníkálukú ní òrù tiẹ̀ ta ló wá tún á sọ èyí tí wọ́n sọ táwọn Hanabila kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan nu wọn wọ́n sọ pé àwọn lè pa Zuhur àti Asri pọ̀ ọ̀rọ̀ wọn ò ṣe déédé ta ló tún á sọ fún wọn pé Jumu'ah àti Asr lọ́jọ́ tá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń ṣe kútúbà Jumu'ah bàbá kan bá wọlé tó bá sọ fún Ànábì sallallahu alayhi wa sallam wípé gbogbo nǹkan ọ̀gbìn wa ìní ń rọ àwọn nǹkan ọ̀sìn wa wọ́n ń kú ọ̀nà ti dá mọ́ wa níbi àti wá ìjẹ àti mu ẹ bá wa bẹ̀ Allah pọ̀rọ̀ jù orí mímbàrí yẹn lànàbì ti gbọ́ sókè ànábì ò kúrò lórí mímbà ní ọjọ́ Júmọ̀ yẹn àfìgbà tí gbogbo ẹ̀wù rẹ̀ di jìgbìnì tójò ti rọ̀ òjò yìí wá ń rọ̀ bẹ́ẹ̀ títí di Júmọ̀ àmì ìgbà tó tún di Júmọ̀ àmì ànábì tún sọ kútúbà bárakùnrin yẹn ni bẹ́ẹ̀ lómi bẹ́ẹ̀ làwọn ẹni tó gbàdí sí wá wí ló bá tún sọ pé ìwà ànábì sallallahu alayhi wa sallam gbogbo nǹkan ọ̀gbìn kò dúró àwọn nǹkan ọ̀sìn wọ́n ń kú o ọ̀nà tún ti dá àìrọ̀ òjò tó bí iná ní rírọ̀ òjò yìí lòun náà ń bí ẹ bá ní bẹ̀ Allah kọ́ má rọ̀ lé wa lórí má àmọ́ kọ́ má rọ̀ ságbègbè wa torí káwọn mọ̀ pé àdúrà nàbì kìí ṣe bí àdúrà wa kúrúntù sọ̀rọ̀ pé tẹ́nìkan bá béèrè irú rẹ̀ nísìn àwọn náà sọ pé tọ́ agbọ́ abẹ́ Allah òjò ọ̀kápò nínú ìgboro lọ sẹ́yìn lò ọ̀hún àníṣe ìsàdùn àti sí Allah azza wa jalla kò wú láti gbà á ṣé alẹ́ mú túláàsì alẹ́ mú túláàsì ṣùgbọ́n Ànábì sallallahu alayhi wa sallam ọkàn ni Allahumma hawalayna wala alayna ìwọlúwa àyíká wa ní kó máa rọ̀ sí báyìí má rọ̀ sí wa lórí má sàhábẹ́ ní lẹ́sẹ̀kẹsẹ̀ lójó yẹn ń ká kó nùlù ó sì bẹ̀rẹ̀ sí rọ̀ sẹ́yìn lò rẹ̀ wọ́n náà má tàn rẹ̀ jọ pé wọ́n fẹ́ dá mírẹ́kù rọ̀ ọmọ wa rẹ̀ tí ẹ máa fúyẹ́ tí wọ́n sọ pé ó ń wúwo má tàn rẹ̀ jọ torí pé àwọn ẹlòmíràn gbọ́n wọ́n sọ pé ntànàbí àwọn ṣe àwọn náà ṣe ntànàbí yín ṣe ìwọ ṣe sànàbí nìwọ àbí kí ló dà kí nìwọ dà tó bá practice ẹ̀ bẹ́ẹ̀ ìdí nu tẹ́lómi fi ń wó oògùn ká ọ wá ní karama àbóògùn babaláwo tó ló ń ṣe karama akramakumullah àwọn náà fi ń kọ́ sí àwọn ẹlẹ́sìn míì wọ́n nípa ànábì àwọn lajú afọ́jú ànábì àwọn ó wu adẹ́tẹ̀sì gẹ́gẹ́ bó lu aṣọ sọ́nà Al-Qur'an ó jí òkú àwọn náà sọ pé ìyanu ọ̀sẹ̀lẹ̀ ìyanu wo pẹ̀lú táwọn ń lọ yẹn òkú òjì afọ́jú rí hàn gbogbo arẹ́njí ni wọ́n lọ kó wá ẹni tójú rẹ̀ ọ̀fọ́ kankan lè kó fi rọ́ọ̀bù rájú kó máa díjú sọ wọ́n á sọ pé afọ́jú ti ríran tẹ́ pé yàrá afọ́jú ń bẹ ń lù ẹkún kó gbogbo wọn jáde kún ó ríran kí ìyanu ṣẹlẹ̀ òkúta ẹlẹ́jì tókù ẹ̀gbẹ́ lẹ́ ń fẹ́ ni àbí tútù àbí tó ẹsẹ̀ kú ní ìsìn àwọn náà fẹ́ lọ wá dán agbára rọrùn òpùrọ́ burúkú wọ́n fẹ́ ta àwọn èèyàn jẹ gbowó lọ́dọ̀ owó náà lọ́gbà títí kò yó ohun gbogbo èyí tó lè tí wọ́n bá wá rí gbogbo rọ̀ǹpa kí ló fẹ́ dà torí de eléyìí lọ́jọ́ júmọ̀ yẹn ṣẹgbọ́ wọn lánàá bí òkú olórí mímbà gbogbo aṣọ rẹ̀ ti tutù òjò dúró di júmọ̀ àmì kí ló má nàbì má pa júmọ̀ àti àṣírí pọ̀ sẹ́yìn lẹ wá gbọ́ ìsìláàmù yìí tánàbì tá a fi rán ọ̀gbọ́ yé tóyín ẹ̀yin olódò burúkú yìí torí de eléyìí túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ pa júmọ̀ àpapọ̀ má salatul asr ilé ìjọba wọn
أنه يجوز الجمع في الحضر ليلا بين المغرب والعشاء من أجل الثلج الذائب المؤذي. tí yìnyín bá ń sọ yìnyín ń sọ lálẹ́ yìnyín yóò já gbádùn ń sọ̀kalẹ̀ ní níndà kò sí nǹkan tó burú ká pa sọ̀láàtì magrib àti sọ̀láàtì ìṣá pọ̀ lálẹ́ sẹ́wọ̀n ká gbọ́n bí táwọn ń gbé ó lè má jẹ́ kẹ́lómi ò lè mọ bí nǹkan ṣe máa rí àwọn ibì kan wà láyé àwọn ibi tó súnmọ́ north pole yìnyín máa ń dà ń bẹ bàjẹ́ àwọn ẹni tí wọ́n súnmọ́ òkè ilé ayé bíi Finland, Iceland, England, Russia, gbogbo àwọn tó wà ní Alaska ní USA gbogbo bẹ̀yẹn yìnyín máa ń dà tó bá jalè kí wá tún ṣe yìnyín èyí tí máa ń dà tí máa dà bí òjò yìnyín gidi tí ọmọ bọ́lẹ̀ kàó tírú rẹ̀ bá ń ṣẹlẹ̀ lálẹ́ á pa sọ̀látul magrib á papọ̀ pẹ̀lú ìṣá torí ìdíwọ́ tó náà lè fà ó kéré sí ti òjò. أنه يجوز الجمع في الحضر ليلا بين المغرب والعشاء من أجل الثلوج المنهمرة. tó bá kébi tẹ́ wà láyé ibi tí yìnyín ti máa dà yìnyín wẹ́rẹ́ snow níbi títí máa ń dà ní kò sí ní tó burú ká tó pa sọ̀látul magrib àti ìṣá ìpọ̀ lálẹ́ gẹ́gẹ́ bí ṣe máa ń ṣẹlẹ̀ láwọn ìlú kan lásìkò yẹ. أنه يجوز الجمع في الحضر ليلا بين المغرب والعشاء من أجل البرد وسنتبرو من أجل البرد وسنكتبرو كاتب صلاة بو لاني مغرب والعشاء لا تريري tíìrì tó bá mú ìnira lọ́wọ́ èrè yìí òun náà ń dà tó bá yẹ kó omi tí ń tàtàrà rẹ̀ jáde bá pọ̀ tí ń ní àwọn èèyàn lára á tún pa magreba àti ìṣáì pọ̀ bákan náà lè pa magreba àti ìṣáì pọ̀ nítorí ẹrọ̀fọ̀ kún gbogbo ọ̀nà a lè kọjá àtùpà sọ̀látul magrib àti ìṣáì pọ̀ àmọ́ ní ìsìn ẹ̀mọ̀ kan ti ṣe títì irú ẹrọ̀fọ̀ wo kìí ṣe ẹrọ̀fọ̀ pé omi kankan kúnnú àwọn kòtòkòtòkòtò orí títì ọ̀nà tá a tún lè gbà wà àmọ́ ẹrọ̀fọ̀ tó dí gbogbo ọ̀nà a lè pa magrib àti ìṣáì pọ̀ bákan náà kò tọ́ sí wa láti torí òkùnkùn bólẹ̀ bírímù káwá pa sọ̀látul magrib àti ìṣáì pọ̀ kọ́tọ́ nítorí pé tẹ́lẹ̀ táwọn fuqaha kan sọ bẹ́ẹ̀ àwọn nǹkan táwọn á ní lónìí wà ní nísìnyí ìjọba ń ṣe àtùpà sórí títì àti sọ pé òkùnkùn bólẹ̀ kò sí iná àtùpà tíjọba ṣe sí ọ̀nà wọn tán àbọ̀ náà tàn kò rọrùn lọ́sàn-án a ní torchlight tí kálukú lè fi ríran torí ẹ̀ lè pa sọ̀láàtì pọ̀ nítorí òkùnkùn. tí atẹ́gùn burúkú bá ń fẹ́ tí atẹ́gùn yìí sì tútù gan kò sí ní tó burúkú pa sọ̀láàtì magrib àti ìṣáì pọ̀ lálẹ́ bákan náà. táàrẹ̀ bá ń sèyàn kò burú ká pa sọ̀látù dhuhr àti asri pọ̀ lọ́sàn ká sì pa sọ̀látù magrib àti sọ̀látù ìṣá pọ̀ lálẹ́ nítorí kíni nítorí àárẹ̀
torí ẹ̀yin tí ẹ̀ ń attend sálà rẹ̀ tẹ́ jẹ́ medical doctors àbẹ́yìn tí ẹ jẹ́ nurses nínú àwọn nǹkan tẹ́ lè courage àwọn aláàárẹ̀ tẹ́ ń tọ́jú sínú tó bá lóun fẹ́ ṣe sọ́lẹ̀ ẹ wá fura sí pé yóò ṣe ti dhuhr lásìkò àṣírí bá tó yóò tún ṣe asr yóò ṣe maghrib lásìkò ìṣá bá tó yóò tún ṣe pé ọ̀nà kan tó yá wà ẹ máa pa dhuhr àti asr pọ̀ ẹ sì máa pa maghrib àti ìṣá pọ̀ tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ kò ní jẹ́ kí ọmọ kúrò lórí bẹ́ẹ̀ ti ṣe gbé sí tẹ́yìn ń wò pé tí máa ń rúra tí ń ṣe báyìí yóò máa da gbogbo ètò ìtọ́jú tẹ́ ń ṣe fún yóò máa dàrú kó máa wáyé lẹ́ẹ̀mejì ó sàn ju kó máa wáyé lẹ́ẹ̀mẹ́rin lọ tẹ́ bá fi tàṣùbà kún ọ̀dẹ̀ mẹ́ta àmọ́ tẹ́ bá filẹ̀ kó máa ṣe bí ṣe ń ṣeun ẹ̀mí ló ní ó ṣe márùn torí ẹ̀ ìgbàláyé wà ìdẹ̀kùn wà tó fi ṣẹ̀rí àṣẹ fún wa pípa lè ti torí àárẹ̀ ká pa sọ̀látù dhuhr àti asri pọ̀ ká pa sọ̀látù maghrib àti ìṣá pọ̀ ǹjẹ́ a lè ṣe bẹ́ẹ̀ nítorí pé a fẹ́ ṣe ìdánwò rárá o a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nítorí ìdánwò kì í a máa pa sọ̀látù pọ̀ nítorí ìdánwò ṣé ìdánwò tó fi wà lè Jánnà ni sàmẹ́mọ̀ pálá rẹ̀ nítorí ṣe ju agbára rẹ̀ lọ à ń bá bẹ Allah kó lálàáfíà ni ẹ̀rù sì ń bà wá àárẹ̀ tí ń ṣeun ó lè já síkú tí ò bá sírú ọ̀nà àbáyọ yìí ó ṣeé ṣe kó kú bẹ́ẹ̀ kọjá pé wọ́n máa fi sọ láti ráàlì báwo lẹ ṣe wá fẹ́ kátùmọ̀tán rẹ̀ jẹ́ ìdínú ìgbàláyé wà fún un ṣùgbọ́n àwọn tó fẹ́ ṣèdánwò wọ́n ń wá bí ìgbésí ayé rẹ̀ ó ti ṣe dá lọ́la ni tó jẹ́ pé oríṣẹ́ kan tó nítumọ̀ so eléyìí o lè ti torí rẹ̀ má fẹ̀sìn ráàlì o lè ti torí rẹ̀ fẹ̀sìn ráàlì eléyìí jẹ́ báwọn. a ò gbọ́dọ̀ paṣọ láti pọ̀ lálẹ́ àbí lọ́sàn-án nítorí ogun Olúwa ti sọ bá sì máa ṣe sọlá tí ogun bá ń bẹ á pínra sí méjì àwọn kan wà lójú ogun àwọn kan lọ ṣe sọlá lẹ́yìn imam tó bá yẹ pé bí àsùbá ni imam ó síwájú àwọn tó wà pẹ̀lú rẹ̀ wọ́n ṣe rákà alákọ̀ọ́kọ́ gbàtà máa ṣe rákà alákọ̀ọ́kọ́ tán ìmáàmù ó dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì yóò wá dúró àwọn jàmáà tó wà lẹ́yìn rẹ̀ àwọn ó ṣe rákà tiwọn ẹlẹ́ẹ̀kejì tó máa ti ṣe rákà wọn ẹlẹ́ẹ̀kejì wọ́n rúkú kálukú lọ́dọ̀ ara rẹ̀ bí ìgbà tó ṣe kí rákà kọ̀ọ̀kan la bá kálukú ṣe tiẹ̀ ó rúkú ó forí kanlẹ̀ tó bá ṣe ó ṣe tashahhud ó sálámà ẹ kò mẹ́ẹ̀ èèyàn lọ máyì àwọn ẹni tó wà lójú ogun lọ́wọ́ àwọn tó wà lójú ogun tí ò tí ì ṣe rákà kankan àwọn wà tò sáyé yín lẹ́yìn imam pẹ̀lú àlùwàlá ni o àwọn náà tò sẹ́yìn imam rákà kan tó wá kù fún imam tó bá ti rí i pé àwọn ẹni tí ò tí ì tò ṣe sọ̀láàtì tẹ́lẹ̀ ti wà lẹ́yìn òun ìgbà náà ni ó ṣe rákà kan tó kù tó ń bá ti wá ṣe yóò wá jókòó yóò lọ wọn lára díẹ̀ àwọn fi ṣe rákà kan tó kù fún wa tó bá ti ṣe yóò ṣe tashahhud yóò sálámà tó bá ti sálámà báwọn táwọn bá ti ṣe tán sálámà kálukú tún dìde á bọ́ sójú ogun ìyẹn tí gbàláyè bá wà tó bá sí gbàláyè tó kí ibi tí a ti ṣe sọláàtì lọ́tàyín ló ti sọ nǹkan ìjọ olóró kan tó sọ sí láàrin tó pa yín ní rọrùn àràrà o Olúwa ní tí ìjàmbá búrẹ́kẹ́ tí kò rọ̀ yín lọ́rùn láti ṣe sọ̀láàtì bẹ́ẹ̀ fa in khiftum farijalan aw rukbana tí ogun bá ní agbára ajẹ́kẹ́ kánkọ́ máa ṣe sọ̀láàtì rẹ̀ lọ nígbà tẹ́ ń rìn lọ lójú ogun àbí ńgbà tẹ́ wà lórí nǹkan ìjà ẹni tó wà nù bàálù ẹni tó wà lórí tó wà nù ọkọ̀ àtìláàrí ẹni tó wà nù táǹkà kálukọ́ máa bájà lọ́bẹ̀ akọ́ máa bá sọ̀láàtì rẹ̀ lọ́bẹ̀ nítorí pé Allah ní ṣòfin tí ọ̀tá yóò fi wá pa yín ní rọrùn àfẹsẹ̀ rákà méjì lẹ́yìn imam àwọn jàmáà alákọ̀ọ́kọ́ ní sọ̀látù dhuhr
asr àti ìṣá káwọn jàmáà kejì ó ṣe méjì sẹ́wọ̀n kásìkò lè pẹ́ láyé ìsìn àwọn ti rí yín wípé ń ṣe sọ̀láàtì lọ bàálù burúkú kọ̀ọ̀kan dìde ni yóò sì wá fán àwọn àkàrà olóró sí yín lórí nù lẹ́yìn ọba kú ní rọrùn rárá fa in khiftum farijalan aw rukban ọba àmọ́ kọjú sálùkìbìlà àmọ́ kí ló wá fi wá sọ pé ẹ máa ṣe sọ̀láàtì bẹ́ẹ̀ náà torí pé ń tọ́ lọ sógun lè kú iná níta láàárẹ̀ ta sọ kẹ má lọ kú níkú pé ogun kí wọn lè ń jà ẹ ti torí pé ń jagun ẹ ṣe sọlá báwo la túbọ̀ tán yóò rí torí ẹ kó lè mọ̀ pé sọlá ti sáwàdà wọn wá lọ rajà lẹ́kọ̀ọ́ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin bébí kíá ntọ́ lọ ranú látàárọ̀ títí tí ilẹ̀ fi sùn kò ṣe sọlá ti kàn àṣùbà àgàn kò ṣe torí aago mẹ́ta àbọ̀ wọn ti kò lè wọn làwọn fẹ́ dẹ́kù lágogo méje chip akramakumullah kò sàṣùbà salatu dhuhr salatu al-asr maghrib àti ìṣà tí yóò ti rẹ abẹ́ òní rẹ̀ ó ti rẹ lọ́wọ́ inna Allah ghafurur rahim bẹ́ẹ̀ ni ghafurur rahim shadidul iqab ìyà tí máa fi jẹni tó bá ṣẹlẹ̀ báwo ló ṣe fún Gafur Rahim lọ́la ọmọ kó ti sẹ́yìn torí ẹjẹ́ àkíyèsára torí pé ńgbà mi owó tẹ̀ ń wá kì í jẹ́ kọ́pọ̀ ló pé owó tá a wá tá a rí kójọ tá a ní mú lọ bì kan kì í sì ṣe dandan ní ká wá ká tún rí ẹ̀sìn wa yìí ó pàtàkì púpọ̀ a gbọ́dọ̀ fi ṣeré gbàtẹ́ ń lọ ẹlẹ́fẹ́ bá àwọn ẹni tí ń tajà kó jẹ́ pé iwájú wọn ti sí ṣọ́ọ̀bù tí Allah ló ní kẹsì bẹ́ẹ̀ ẹ ti gbéra kó lẹ̀ ìlàgò mẹ́ta rẹ̀ ó burú nígbà tí àlùfájàrí ti yọ ẹ wá bẹ́ẹ̀ ṣe dúró bí aago 5:30 ẹ ṣàṣùbà ẹ bá ti délùú kan ẹ ṣàṣùbà ẹ tún tẹ̀síwájú Allah ló jẹ́ dẹ́kun o èèyàn lè kú kó tó dẹ́kun ẹ wá fẹsẹ̀ ráre báwọn Allah ló jẹ́ ẹ̀rọ dára ìyẹn lè dẹ́kun kọ́kẹ́ handset tó yẹ pé lọ fẹ́ máa fi transfer owó ọba lòun ò ṣiṣẹ́ mọ́ wọn ò jí o ọtẹ̀ báyìí ló bá lòun ò ṣiṣẹ́ mọ́ ọgbà lórí ọgbà gbogbo ẹ̀ ó tún là mọ́lẹ̀ àfà ó lòun ti fa ayé lẹ̀ gbogbo ẹ̀ kò sí tí ò lè ṣẹlẹ̀ ká máa bẹ̀rù Allah ẹ̀sìn wa a gbọ́dọ̀ fi ráàrí gbogbo ẹni tí ń kú wọn mọ́wọ́ lọ níjọ́ tí wọn náà bá kú òní mú lọ mọ́jọ́ jẹ́ pé owó tó ń wá ọba bàrà lọ́dọ̀ rẹ jù ẹ̀sìn rẹ lọ torí wọ́n ò lè fi béèlì ara rẹ lẹ́yìn ikú ẹ̀sìn ló fi béèlì ara rẹ nígbà tó bá ti dé sáré àti lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù ó pàtàkì ká mójútó. بكنا أن المسافر إذا أزمع أن يقيم 4 أيام بلياليهن في بلد صار مقيما وأتم صلاته وانقطعت عنه رخصة القصر ولو نياجو تبات الدلوك وسلاني يقفل لجمعين به يتصجد دي أتجد الله هذا كجو ميلو لولو مي naam ọjọ́ mẹ́fà àní sírò ọjọ́ tó dé àní sírò ọjọ́ tó lọ a rí ọjọ́ 4 tó pé ipò ló ń lò yìí a jẹ́ pé tó bá ti débẹ̀ ẹni tí ń gbèlú ni ọ èso rìn àjò ọmọ pé sọ láti rẹ̀ a máa rí i pé ọjọ́ 3 ló ṣe ń bẹ̀ àkájọ́ tó dé àsìkájọ́ tó lọ ajẹ́pọ̀ nírìn àjò ni ọ láǹfààní láti máa ṣe gbogbo sọ̀láàtì tó bá jẹ́ rákà 4 méjì gẹ́gẹ́ bó tún ṣe láǹfààní láti máa pa sọ̀láàtì dhuhr àti asri pọ̀ inú ìlú náà lọ́wọ́ ó sì tún láǹfààní láti máa pa maghrib àti ìṣá pọ̀ nínú ìlú náà
bí kápọ̀ wá láti ibi tó sọ sí ọwọ́ amúsíláṣí ọwọ́ àṣẹ sọ̀látù dhuhr lẹ́yìn imam rákà mẹ́rin ni wọ́n lọ ṣe o tó bá ti ṣe sọ̀láàtì lẹ́yìn ẹni tó wà nílé irú sọ̀láàtì rẹ̀ ló ṣe o ti wá ṣe mẹ́rin bí ìmáàmù ṣe sálámà ọláǹfààní àti dìde ó sì qama ó wá ṣe sọ̀láàtì al-asri tianis ṣùgbọ́n ní rákà méjì ó wá ṣe sọ̀láàtì al-maghrib lẹ́yìn imam bí ìmáàmù ti sálámà ọláǹfààní àti ṣe sọ̀láàtì al-isha tianis ó sì qama ó wá ṣe sọ̀láàtì al-isha rẹ̀ ní rákà méjì ìyẹn ni pé ọ̀ ń jàǹfààní pónírìn àjò ni ọ àǹfààní tún wà fún ọ nígbà tó ti mọ pé ìjọ kan ìjọ méjì mẹ́ta péré lọ fẹ́ lò nílùú yẹn àǹfààní wà fún ọ wípé kọ́ mẹ́sẹ̀ sùyàmù Ramadan nítorí pónírìn àjò ni ọ àmọ́ kò ṣe sùyàmù ló lórí fún ọ tó bá pọ̀ ọba mà wa an tasumu khayrun lakum in kuntum ta'lamun ìdájọ́ onírìn àjò ẹ̀ sì ń bẹ lórí rẹ̀ eléyìí ń jẹba. àmọ́ tó bá jẹ́ pé ọba lọ́jọ́ mẹ́rin àǹfààní kó máa ṣe kọ́sírọ̀s àǹfààní kó sì máa pa sọ̀láàtì méjì ń pọ̀ sí ìdájọ́ rẹ̀ ti dìdájọ́ ẹni tó wà nílé. a sọ pé a ò ní ka ọjọ́ tó dé àtọjọ́ tó lọ eléyìí náà àǹfààní mi ni. a sọ pé etí ẹ̀mí balẹ̀ sí tí ọkàn sì balẹ̀ sí tí ó sì bí ìsinmi ọkàn náà ni pé sọ̀látù tasbih ṣíṣe rẹ̀ ọ̀bọ̀fìn mu sọ̀látù tasbih ṣíṣe rẹ̀ kò bófin mu eléyìí létí ẹ̀mí àti ọkàn balẹ̀ sí nítorí pé gbogbo àwọn ẹ̀rí tó mú wá àwọn ẹ̀rí tọrọ pọ̀ lórí ẹ̀ àwọn kan sọ pé ẹgbàáwọ̀ ọ̀rọ̀ tó jẹ́ rọ́ ni kìí sànábì lọ sọ àwọn kan lọ́lẹ̀ àwọn kan sọ pé kò sẹ́rìí mẹ́ àwọn kan sọ pọ́fẹsẹ̀ rinlẹ̀ àwọn kan tiẹ̀ sọ pé àwọn a'immatul arba'a wọn dàmà wọn máa ti ń jẹ́ sọ̀látù tasbih tábà tún àwọn pé sọ̀látù tasbih àwòrán tó mú wá ó yàtọ̀ sáwòrán bá a ṣe máa ń ṣe gbogbo sọ̀lá irú rẹ̀ yẹ kó jẹ́ pé ẹ̀rí tí ó mú wá ẹ̀rí tí ò ní bí fanfani ẹ̀rí tí gbogbo èèyàn gbà pọ̀ wọlé ni òun ò rí bẹ́ẹ̀ torí ẹ̀ má bá wọn ṣe náfìlà yẹn o àwọn náfìlà pọ̀ tánàbí fi kọ́ wa èwo ló ti ṣe ń bẹ̀ tó fi wá jẹ́ pé ti sọ̀látù tasbih lóhùn rí má ọ̀dọ́ wa sọ pé jàmáà yín ẹ̀ tún ti fi táǹtẹ̀bù sí gbàtẹ́ máa ṣe sọ̀látù tasbih gbogbo orú àwọn nǹkan ẹ̀ òun náà ní máa mú mú láyé ǹjẹ́ sọ pé kò fẹsẹ̀ rinlẹ̀ wọ́n wá di ọ̀rọ̀ ẹni tó sọ pé ó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n dì mú wọ́n gbàgbé ọ̀rọ̀ gbogbo àwọn olùmọ̀ yìí torí ẹ̀ ló sì jẹ́ pé sọ̀látù tasbih kò sí nínú náfìlà tó yẹ kó máa ṣe àwọn náfìlà tó yẹ kó máa ṣe pọ̀ mélòó ló ti ṣe ń bẹ́ẹ̀ sẹ́mọ́bí tí sọ̀látù tasbih ti ráwọn èèyàn wọn tó ti rí wọn mú wọ́n ní gbìyànjú kó máa ṣe lójoojúmọ́ tó bá lè ṣe lójoojúmọ́ máa ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ tó bá lè ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ máa ṣe lóṣooṣù ó lè ṣe lóṣooṣù a jẹ́ pé gbìyànjú láti ṣe lẹ́ẹ̀kan nù gbèsè ayé rẹ̀ ẹ̀kẹ́rù nǹkan sọ̀láàtì pàtàkì tí wọ́n máa fi rí àwọn èèyàn mú ni àní kò fẹsẹ̀ rinlẹ̀ kó sinmi ọjà bó ti ṣe jẹ́ torí ẹ̀ sọ̀látù tasbih ètò dọ́gba jù ní kíkọ̀ fẹsẹ̀ rinlẹ̀. a sọ pé kò sí àwáwí fẹ́nikẹ́ni láti jẹ́ pé àbá táwọn èèyàn ń dá ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ lọ́mọ fún lọ́lá lórí hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam
nítorí pé ọ̀rọ̀ tẹ́lòmíì bá ń sọ a lè gbá wọlé a lè dànù bíi tọrọ anábì kan sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ anábì tí wọ́n gbà wá lọ́nà tó fẹsẹ̀ rinlẹ̀ ìgbàláyè ò sí fún wa láti sọ pé ànígbà báwò tá a lókè mí lẹ́yìn sánmà ni àlókè mí lẹ́yìn sánmà. ṣùgbọ́n àwọn èèyàn ìwọ fúnra rẹ ọ̀rọ̀ tó sọ ká tó ṣe solatul maghrib àti ṣe solatul isha ní olóko jẹ ìwọ fúnra rẹ lólóko jẹ ká tó wá pa àwọn ọ̀jọ̀gbọ́n báwọn ṣe gbọ́ tó ń sọ wọn ti yín mú kékeré ń sọ nígbà ń sọsọkúsọ ó rò pé òun mẹ́kì pọ́ìntì ni torí pé làákàì ó máa ń wúwo ju làákàì lọ làákàì máa ń jiná ju làákàì lọ a ní àgbọ́yé jura wa lọ òye wa pọ̀ jura wọn lọ ọ̀rọ̀ tí wọ́n ń sọ tó ń bá bàrà tó ń wò pé ta ló lè sọ orí eléèké ní irọ́ lásán táwọn èèyàn sọ pé dákun ọ̀dá kẹ́ńbẹ́ kí ni sọ tí ń jọ lójú jókòó kọ́ farabalẹ̀ kọ́ gbọ́rọ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ ìwọ náà bá sì máàkì ara rẹ̀ pé lóòótọ́ ọmọ kankan lóòótọ́ ọmọ kankan pọ́ọ̀mù yẹn sì wà ní. tó bá kọ̀wé kalẹ̀ níìsì ọwọ́ kàlákàtúnkà ọwọ́ àtẹ̀jáde kúrò nù kọ̀mpútà rẹ̀ ọwọ́ gbọ́ pé wọ́n pè sọ́lá o ti wá kà débi kan inú rẹ̀ ń dùn pé wọ́n lọ kọ́ adúrú eléyìí ọba ti sọ láti dé Allah ti fi kún òye rẹ̀ kó o sì wá dé lọ wá gbé o tún yẹ̀ wò immediately ẹ bá mú pẹ́ẹ́n wọ́n mú pẹ́ẹ́n ọ fagilé o tún fagilé sẹ́mi náà mọ̀ pé léyìí bẹ́ẹ̀ ni bọ́ọ̀mù yẹn ṣe wà ní torí ẹ̀ tó bá kọ̀ kankan tètè gbé jáde torí tó bá dúró dọ̀la gbogbo ẹ̀ ló tún fagilé pé àwọn ẹni tó mọ̀ tó ọ bóyá o lè ṣe wọ́n láǹfààní sàwọlẹ́lẹ́ báyìí ṣe wà ní kì í ṣe wọ́n ní ìṣe ọ̀rọ̀ rẹ̀ ṣe fáínà tá ló sọ fún ọ ṣé bó ń ronú ni anabi sallallahu alayhi wa sallam wa ma yantiqu anil hawa kì í sọ̀rọ̀ fẹ́nu ló máa ń sọ kò sígbà láàyè kápá anabi sọ̀rọ̀ wọn náà sọ pé èmi náà sọ tèmi o ìwọ wo wọn sì sì pọ fẹ́ kí nǹkan bàjẹ́ fún ọ anabi ń sọ̀rọ̀ wọn náà sọ pé ọ sọ̀rọ̀ ó ní tó máa sọ pé qala ó yẹ kárí kúlùtù ike anabi sọ anabi tó sọ anabi tó ó yẹ kémi náà pé èmi náà sọ ìwọ wo tá ń dọ́ọ̀mà tá ń mọ̀kòló rẹ lọ́yọ̀ ìwọ tó sọ pé la mahalla laka min al-i'rab ọkàn rí káwọn olódò kan jókòó síwájú rẹ wọn ṣe Allahu akbar dákun kó gbogbo ọ̀rọ̀ rẹ sápò sọkúsọ ọ̀rọ̀ tí ò ní lárí tó ń sọ tó rò pọ̀ ń sọ̀rọ̀ àwọn òpònú kan tó sọ pé onímọ̀ ẹni tí ọmọ dò sáwọn àmà fi wí ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam kálá torí rẹ̀ tánàbì bá sọ̀rọ̀ tẹ́lómi bá sọ̀rọ̀ àní kọ́kọ́ dànù àwò sọ̀rọ̀ rẹ̀ lọ pẹ̀lú ọ̀rọ̀ tánàbì sọ àjẹ́ pé ọ̀rọ̀ ànábì là á gbà wọlé tọ́rọ̀ rẹ̀ bá takuta ànábì nǹkan dákun bàkáyà rẹ̀ kò sí ní tàfíìsì torí ọ̀rọ̀ rí onítùmọ̀ kankan tó bá ti takuta ànábì sallallahu alaihi wasallam nínú òfin ṣẹ̀ríà nínú usul al-fiqh ọ̀rọ̀ tẹ́nìkan bá sọ tó bá ti lè takuta ànábì sallallahu alaihi wasallam a máa ń pè ní fasidul i'tibar ọ̀rọ̀ tí ò lẹ́tọ̀ọ́ sí ká wò ó kí ló fẹ́ mọ̀ bàsìkò rẹ jẹ́ sí kò lẹ́tọ̀ọ́ sí ká wò tó bá jẹ́ pé ọ̀rọ̀ yún ìyànjú ni wọ́n gbà àwọn náà lo àwọn òfin ṣẹ̀ríyà wọ́n fi wá débẹ̀ àwọn agbéyẹ̀wò aríkó tún tako ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam àtúní fasidul i'tibar ànídìí láti wò nítorí pé lijtihada ma'an nas tẹ́rì bá ti wá àbùkátà ká gbìyànjú kankan omi ń bẹ sẹ́lọ̀ sí tayamu tó idha wujida al-ma' fala hajata ila at-tayammum eléyìí ń jẹba torí ẹ má bínú pa àgbọ̀rọ̀ yín wọlé o ẹ má bínú pa àdánù o mo rò pé yé torí pé ọ̀rọ̀ yìí ti takò ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam imaamu Shafi'i ó ní àwọn òfin kan tí ó fi mọ̀ wá nu usul al-fiqh tó ní agbára
ó ní idha sahha al-hadithu fa huwa madhhabi, tádìsì kan bá ti lè lálàáfíà madhabu mi ni. Ó ní tí wọ́n bá fi lè sọ̀rọ̀ kan, lẹ bá gbọ́ ọ̀rọ̀ kan látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ló bá takò ọ̀rọ̀ tí mo sọ fadribu bihi 'arda al-ha'id, ẹ lé ọ̀rọ̀ mi mọ́gìrì, nítorí ọ̀rọ̀ Ànábì ní tèmi ọ̀ àmọ́ bá fa kàngbà ní bọ́m̀bẹ̀. Àwọn olùmọ̀ńlánu wọ́n á sọ wípé gbogbo àwọn àdéhìí yẹn èsì gbogbo ẹ̀ lẹ́yìn fẹ́ lẹ́fẹ́lẹ́ gbà wọlé, torí pé àwọn náà sọ tiwa ẹgbọ́rọ̀. Ànábì wo ni wọ́n tó fi jẹ́ pé wọn náà sọ tiẹ̀? Eléyìí ó fi hàn wá pé ẹ̀sìn Islam àwọn principles ọwọ́ àmbẹ̀tẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé. Tí o bá gbọ́ t'Ànábì sọ̀rọ̀, nǹkan tí wọ́n ṣe ni pé kó wá ọ̀nà láti ṣàlàyé ọ̀rọ̀ t'Ànábì ṣeun fẹ́ni tí ò yé tí ò fi yé, kì í ṣe pé kí wọ́n sọ̀rọ̀ tó tako t'Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ò dàbí lecturer tí ń kọ́ ní yunifásitì tó mú fọ́múlà kan wá tó ní gbogbo ìyànjú táwọn ti gbà, that is the only formula tẹ́ fi lè rí àwọn problem yìí solve. Sẹ́mi pé gbogbo ìyànjú táwọn ti gbà ni ṣebí ìyànjú èèyàn ni wọ́n bá náwó. Bá ní kí lọ́ọ́ náwó sí, èmi fẹ́ fún yín ní fọ́múlà mẹ́ta mi tó ẹ kọ́ yá ju tiyín lọ, kí ló olùkọ́ yẹ kó ṣe wá ṣe kárì. Mẹ́sì máa ń kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ nù, kì í ṣe pé give me your matric number. Ló bá sì bọ́ wájú lò tí wọ́n fún pen ní máa ń sin solve ẹ̀, eléyìí yá ju ti olùkọ́ lọ, ó tún lómi wá, eléyìí tún yá ju èyí tó tún ṣe lọ, ó tún mú kẹta wá, ó ti ẹ̀ yá púpọ̀ pé masha Allah la quwwata illa billah. Irú bó ṣe yẹ kí gbogbo yín ó rí ni o, sẹ́wọ̀n pé nítorí kó o wí nù. Sọ Ànábì wa sọ̀rọ̀ wa sọ pé ya Rasulullah, actually àwa náà lọ́rọ̀ kan tó da tó ṣe kí ni ọ gbọ́dọ̀ dán o. Ẹ gbọ́ ṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀, wọ́n lọ jagun ogun Badr. Ànábì wa sọ pé ibi táyìn ó dùn ní ẹ̀yin ọmọ ogun mi. Ọ̀kan náà àwọn sàhábà wa sọ pé wọ́n Ànábì sallallahu alaihi wasallam, tí Allah ló sọ fún ọ wípé ká dúró ń bí àbí ètí ogun ni tó dá lábàá? Ẹwà àwọn sàhábà wọn ní ẹ̀kọ́. Tí Allah ló sọ fún ọkọ sọ fún akádúró ń bí àbẹ́tẹ̀ lọ dá lábàá? Ànábì ní ètè ló ń dá lábàá, kìí ṣe Allah ló ní ká dúró ń bẹ̀. Sàhábà yẹn wọn sọ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ á jẹ́ pé mo lè sọ̀rọ̀. Ẹ̀kọ́ ńlá, torí tó bá pẹ́ Allah ni Allah ò ní já wa kulẹ̀. Àmọ́ tó bá pè tèlẹ̀ dálábà ibi ìṣèbí tó ti yẹ ká dúró níbo lomi wà? Àwa ti ta kété sómi, àfomílẹ̀ fọ́tà wa tó gbẹ máa ń gbé àwọn wọn níbi tí wọ́n ti máa pọn mi mu, omi dà lọ́dọ̀ tiwa. Ànábì ní bẹ́ẹ̀ ni, níbo lẹ wá rò yí pé ká dúró? Wọ́n níbi tó mi wà ní ká lọ dúró. Ó sì jẹ́ pé tí sàhábà yẹn dálábà òun ló mu, Ànábì ọba jàǹpátá. Bẹ́ẹ̀ la Ànábì sallallahu alaihi wasallam ra àwọn kan tó ń gun gidẹ́ bínú. Wọ́n ní kí lẹ́yìn ṣe yẹn sọ̀kalẹ̀. Wọ́n bá sọ̀kalẹ̀ torí pé Ànábì ẹsẹ̀jọ́ máa sọ̀rọ̀ tó tún máa pé ṣé wọn ò ní fáwọn náà lọ́pṣọ̀n ni option kọ̀ action ni. Akramakumullah, wọ́n sì sọ̀kalẹ̀ kíákíá. Tọ́ àsìkò tí dẹ́bìnú bá jáde wọ́n máa mú sáǹpù wá fànàbì. Wọ́n bá mú sáǹpù wá. Gbogbo dẹ́bìnú bá rí mísín báyìí, kò tún wá dàbí ṣe máa rí gbogbo green. Kí ló ṣẹlẹ̀ sí dẹ́bìnú yín lọ́dún yìí? Wọ́n ní nígbà tí à ń ṣègbéyàwó láàrin akọ dẹ́bìnú àtabo tí yóò fi ṣèso tó dáa bí ṣe máa so, ẹ̀yin náà lẹni ká sọ̀kalẹ̀ kí á lè ń ṣeun. Wọ́n ní à ń ṣègbéyàwó nìyẹn láàrin akọ àtabo, inú ká fọwọ́ sí àbí kọ́ jẹ́ pé awamilu ta'riya, àwọn ọ̀nà tí Olúwa máa fi mú kó ṣẹlẹ̀ téèyàn ò ní dá sí ní ó fi ṣẹlẹ̀, bí ká pátẹ́gùn fẹ́, atẹ́gùn lè gbé nǹkan tí abo gímbùkátà yóò gbé látòrí akọ yóò lọ gbé bá. Tó yà jẹ́ pé àwọn tí ń wù sálẹ̀ ni ó lè jẹ́ pé gbàrà lọ́lọ́wọ́ fi ni kó gbé lọ bá. Àmì eléyìí tá a bá fẹ́ kọ́ yá
a máa ń gungi dẹ́bìnù ni àwọn àgbẹ̀ máa akọ dẹ́bìnù báwọn náà ṣe máa kọ bẹ́pẹ ẹ̀hún ká kọ bẹ́pẹ nísìn yọkàn máa gá lọ́ni tó bá ń retí pé kó so ọ̀pẹ kò ní so nǹkankan tọ̀ àmọ́ nǹkankan ń bẹ lára akọ yẹn tó pé abo ìbẹ́pẹ bùkátà kó lè bá a so ẹ̀yin ò bùkátà láti lọ́ọ́ máa kó nǹkankan sórí nǹkankan olúwa máa bí ń ṣe ń fatẹ́gùn gbé ó lè jẹ́ pé yẹ ńlọ́wọ́ dúró lórí akọ igi ìbẹ́pẹ tó ti gbé ntabo ń bùkátà lọ bá irun táwọn sàhábà yẹn náà ṣe táwọn ẹni kọ́ sọ́kálẹ̀ wọ́n ní ẹ̀yin náà lè já ṣe ìgbéyàwó fún wọn báwọn wọn á ní ìgbà tẹ́ ẹ̀ já ṣe ló fi rí báyìí anábìrin tó ẹ̀yin lẹ́yìn máa bẹ́ẹ̀ sì máa darí ètò ntọ́ba ní í ṣe pẹ̀lú láìfún yẹn o nígbà míì tẹ́ bá ti rí i pé nǹkan tẹ́ ṣe tí nǹkan fi dànù ẹ sí nígbà tí ètí ṣe Allahu ló ní kó sọ̀rọ̀ ẹ rí i pé ànábì fààyè rẹ̀ lẹ̀ àmọ́ ká ànábì wa sọ̀rọ̀ nípa ẹ̀sìn tó lù wá fi ràn kí wọ́n máa sọ pé ọ̀nà míì tí wọ́n náwó àbí dínà tẹ̀lé ìtumọ̀ sí pé tánàbì bá sọ̀rọ̀ ìgbàláyè ò sí fún wa. bákan náà aṣọ ikú yẹ kí mùsùlùmí kó ṣọ́ra bákan máa wà àwòkọ́ṣe èèyàn níwà ìwà àwòkọ́ṣe afọ́jú bóòlù afọ́jú ṣe máa wá àwòkọ́ṣe afọ́jú tó bá ti fokùn sí lọ́rùn gbogbo bí tẹ́ bá fà lọ ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àwọn olùmẹ̀sìn ẹ má jẹ́ kí wọ́n wà nípò pé gbé wọn sípò ànábì pé gbogbo tó bá ti sọ náà ni tó bá ti jápò lọ́sọ òun gẹ́gẹ́ bí ta ni sànábì lọ́nà àbí wọ́n ń sọ wáhàyí kalẹ̀ fún èyí tó túmọ̀ sí wípé tó bá sọ̀rọ̀ tá a rí pé ìfẹ́ ẹnu lọ́sọ kò lẹ́rìí yóò fọmú nǹkan rẹ̀ kò sí ní tá a fẹ́ fi ṣe kò sí ní tí ó fi wá ṣe kì í sànábì tí a rán sí wa ẹni tẹ́ ẹ rí òun gan òun náà ń takò fún ẹ̀sìn ẹ̀rọ ni a nígbà tí ń ṣe bẹ́ẹ̀ tó bá dijọ́ gbéǹde òun ló fi síwájú bí ọ̀rọ̀ onímọ̀ ń kọ́ sí òun là nábì tá a rán sí ọ kìí sùn là nábì tá a rán sí ọ. bákan náà mùsùlùmí ó yẹ kó máa fẹ̀sùn kan àbá tiẹ̀ àbá rẹ̀ ń takò tí Olúwa wí ó ń takò tí Ànábì sallallahu alaihi wasallam sọ ó máa fẹ̀sùn kan àbá rẹ̀ pé ó fẹ́ sọ mí lọ́nà ó fẹ́ ṣì mí lọ́nà ó fẹ́ sọ mí nù ó fẹ́ jẹ́ kí n sórí ibú èsì nígbà fún bẹ́ẹ̀ lọ́ máa sọ fún àbá ara rẹ̀ nítorí pé tó bá sọ rálẹ̀ fún yóò padà gbé ọ lọ síbi tí kò dáa. a tún ní ó yẹ kí mùsùlùmí ó bẹ̀rù Allah ní kọ̀kọ̀ àti ní gbangba kó rántí ọjọ́ tó pàdé Allah torí di eléyìí Olúwa san lẹ́san lórí tó gbélé ayé sí tó bá jẹ́ rere ó rí rere gbà tó bá sì jáburú ó rí kejì gbà ilé ìjẹ́ òpin tíra wa ilé ìtakọ̀ yìí abẹ́ Allah azza wa jal kó ṣe àwọn nǹkan tí a ti mẹ́nubà nínú nǹkan tá a kọ sílẹ̀ yìí kó ṣe ní nǹkan tí yóò jẹ́ níta fi ní àwíjàre tó dáa níwájú Allah lọ́la gbẹ̀ndàl qiyam kó má ṣe ní ìbàlẹ́jọ́ aburú àwọn ẹ̀kọ́ náà tá a ti ṣàlàyé nínú ẹ̀ kó lọ ẹlẹ́dàá kó fi ṣe wá láǹfààní kó fi jẹ́ ká máa ṣe sọ́láàtì wa bó ti ṣe tó àti bó ti ṣe yẹ kó ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tí máa ń gbọ́rọ̀ tó máa ń fẹ́ tó wúlò jù nínú rẹ̀ tó máa ń fi ṣiṣẹ́ abẹ́ Allah azza wa jal kó ṣàlékún máa fún wa kó sì jẹ́ ká lè máa fi tá a máa ṣiṣẹ́ kó má ṣe ní sábàbí orí ibú fún aláyé kó má ṣe ní sábàbí orí ibú fún al-qiyamah abẹ́ Allah azza wa jal kó ràn wá lọ ní kọ̀kọ̀ àti ní gbangba subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Ẹ̀tọ́ bá ní ìbéèrè kan àbí méjì. Alaikum salaam. Náà. Yóò dúró táwọn èèyàn yóò fi dé. Bẹ́ẹ̀ ni.
torí sọ̀láàtì ogun lélẹ́yìí. Kò ní ṣe tashahhud, kò ní ṣe tashahhud, yóò lọ wọn lára títí tí ó fi rí i pé àwọn kan ti bá sọ̀láàtì tiwọn náà débi kí wọ́n jókòó, gbà náà ni ó ṣe tashahhud. Tó bá ṣe tashahhud parí yọ sálámà, ẹni tó bá pẹ́ lẹ́yìn yọ máa sálámà tiẹ̀. Naam. والله ما صليت الحمد لله. ọjọ́ ogun ahzab lẹ́ ń sọ, ọjọ́ tí wọ́n jagun khandaq. Anabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ ogun ó pa ìrojú bá Anabi sallallahu alayhi wa sallam. Wọ́n á ṣe salatul asr títí tó rùn fi wọ̀. Iná la Anabi sallallahu alayhi wa sallam sọ pé shaghaluna ani salatil wusta salatul asr. Wọ́n pa ìrojú bá wa, wọn ò jẹ́ ká ṣe salatul wusta salatul asr. Ní láti máa tafsiri salatul wusta bọ́fẹ́ kó sì pọ́rọ̀ oríṣi mi náà tún wà. Ṣùgbọ́n Ànábì ò ṣe salatul asr títí tó rùn fi wọ̀. Ìgbà tó rùn wọ̀, àwọn sàhábà náà ti ṣe, wọ́n ṣàlùwàlá, wọ́n pèpè fún sọlá, wọ́n ṣe iqama. Ànábì ṣe salatul asr, wọ́n tún ṣe iqama. Ànábì ṣe salatul maghrib. Hadithi ń bẹnu àwọn ẹ̀rí eléyìí tó tọ́ka sí wípé a ò gbọ́dọ̀ ti sọ̀láàtì kan síwájú ètò ẹ̀yẹ kó síwájú ẹ̀. Ìyẹn ni pé ẹ gbọ́dọ̀ ṣe sọ̀láàtì maghrib kí ẹ tó ṣe sọ̀láàtì asr. Òòrùn ti wọ̀ níìsì, Ànábì ò ṣe sọ̀láàtì tí àkókò rẹ̀ wà lóde, ṣùgbọ́n ètò ti lọ tí wọ́n jẹ gbèsè rẹ̀ wọ́n kọ́kọ́ ṣe kí wọ́n tó ṣe sọ̀láàtì maghrib. Eléyìí sì yàtọ̀ sí fa in khiftum farijalan aw rukbana. Ogun wà ṣùgbọ́n kìí ṣe ipò pàǹbẹ̀rù bọ́tà lè wá bá wa nígbà yòówù iná ní nǹkan tó ṣẹlẹ̀. Rárá, Olúwa ti fún àwọn mùsùlùmí ní ṣẹ́gun, àwọn kèfèrí ò lè wá bá wọn. Torí ogun ọba wà tá a wà nípò pa ní ṣẹ́gun, kìí ṣe pógun fẹjú kẹ̀kẹ́ láwà á sì sọ láti bá a ṣe máa ṣe tẹ́lẹ̀ náà. Torí rẹ̀ ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ náà. Alaikum salaam. Kò ṣe déédéé. Òfin ṣẹ̀ríà sọ pé tí wọ́n sọ pé adraka al-insanu ar-rak'a innama adraka ar-ruku'. Bíbá rùkú ni wọ́n fi máa ń sọ pé ọ̀báraka, kìí ṣe pé bíbá ìforíkalẹ̀. Kódà tó bá bá ìmà nípò ti gbórí sókè láti rùkú, ọ̀báraka. Kódà ọ̀rọ̀ wà nínú fiqh wípé o ní báraka títí tó fi bá rùkú pẹ̀lú ìforíkalẹ̀ méjèèjì. Ọwọ́ rùkú lásán ò tí báraka. Ṣùgbọ́n ìtọ́ dọ́gba ni pé tó bá ti bá rùkú ó ti báraka, tó bá ti bá rùkú ó ti báraka, tó bá bá ìforíkanlẹ̀ lásán ó báraka. Ó wà nínú hadith eléyìí tí Abu Dawud gbé jáde. Ànábì ní idha ataytum wa nahnu sujudun fasjudu wa la ta'udduhu shay'a. Tẹ́ bá dé tẹ́ bá wa ní ìforíkanlẹ̀
ẹ̀yin náà forí kalẹ̀ o àmì ẹ má kàákùn kankan torí ẹ̀ bá nǹkankan ẹ má kàákùn kankan torí ẹ̀ bá nǹkankan àmọ́ ìgbàláyè ò sí pé ìmáàmù tó fẹ́ tẹ̀lé wa ń forí kalẹ̀ wọ́n wá dúró ó ń retí pé kó dúró ná kí wọ́n tó tún darapọ̀ mọ́ rárá idha ataytum wa nahnu sujudun fasjudu wala ta'udduhu shay'a ẹ gbọ́dọ̀ kákùn kankan Ànábì lẹ gbọ́dọ̀ kákùn kankan wọ́n á ní kó kákùn kì náà. Alaikum salaam. Ẹni tí ó bá ti mọ̀ gbẹ́gbẹ́ wà lára òun onísọ̀lá àmọ́ kò lè fi nísọ̀lá tì mí ìtọ́ran tinú ẹ̀ yóò lọ ṣe mára fún sọ̀látul jumu'ah àmọ́ àsùbá rẹ̀ ti dúró. torí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń ṣe sọ̀láàtì lọ́jọ́ kan Ànábì sallallahu alayhi wa sallam bá bọ́ bàtà gbogbo sọ̀hábà náà bá bọ́ bàtà bàtà wọn parí sọ̀lá kí ló dé tẹ̀ fi bọ́ bàtà wọn náà ẹ̀yin lẹ́wọ́ la fi wọ́ bàtà sì ti bọ́ àwọn náà bọ̀ àmọ́ bóyá wáhàyí kan ti sọ̀kalẹ̀ pé ẹ má tún wọ bàtà mọ́ Ànábì ní kò rí bẹ́ẹ̀ màlàíkà ló sọ fún un wípé kinní kan bẹ nísàlẹ̀ bàtà mi á túmọ̀ rẹ̀ pé kinní kan nítorí pé ọ̀rọ̀ pọ̀ lórí kínníkínní náà apá kan náà fuqaha àwọn sọ pé gbìn apá kan náà wọ́n sọ pé kìí ṣẹ̀gbìn bíi kẹ̀lẹ̀bẹ̀ ni àwọn eléyìí wọ́n sọ pé tí kẹ̀lẹ̀bẹ̀ wọn àti pé kán tìtorí rẹ̀ bọ́ bàtà mo rò pé yé wa wọ́n sọ pé kinní kan bẹ nísàlẹ̀ bàtà ṣùgbọ́n ìtọ́ dọ́gba jù ní pẹ̀gbìn Ànábì sallallahu alaihi wasallam wọ́n bọ́ bàtà wọ́n parí sọlá Ànábì ò tún sọlá tì yẹn bẹ̀rẹ̀ ó túmọ̀ sí wípé ẹnikẹ́ni tí ó mọ̀ pé gbìn bẹ lára bàtà òun aṣọ òun ààyè tó ń ti ṣe sọlá kọ́ mà títí tó fi parí sọlá tirẹ̀ lálàáfíà àmọ́ tó bá mọ̀ lórí sọlá tó ti bàjẹ́ àyàfi tó bá jẹ̀gbìn tá a lè mú kúrò lára láì jẹ́ pé sọ̀láàtì ó dàrú gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sànàbì sallallahu alaihi wasallam sẹ̀mọ̀pá nàbì sallallahu alaihi wasallam ọkàn bọ́ bàtà ni ó sì bọ́ sí jìnnàjìnnà ó ń bá sọ̀láàtì lọ tó bá pé bẹ́ẹ̀ lẹ́gbìn tó ṣẹlẹ̀ sí wọn náà bí ní ìsìká máa bá sọ̀láàtì lọ. fìlà rẹ̀ ẹ̀yẹ gúnugún yàgbẹ́ sí lórí sọ̀láàtì ọgbọ́ tí kìíní ẹ̀ ṣe pàù lára fìlà rẹ̀ kí ló ṣe wà sọ fìlà lẹ́jàrí máa bá sọ̀láàtì lọ orí rẹ̀ gangan lọ bá bóòlù ṣe fẹ́ fọ ìgbẹ́rùn tó sì máa bá sọ̀láàtì lọ kó ṣeé ṣe lájọ́ pé sọ̀láàtì ti bàjẹ́ ọ lọ fọ ọ wá tún sọ̀láàtì bẹ̀rẹ̀ náà. Rárá nílùú mẹ́rin náà ni oṣù kò ní dínkù pápọ̀ ó yàtọ̀ sí pápọ̀ dínkù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń pápọ̀ nítorí òjò ṣe ń dínkù náà. náà kìí ṣe gbogbo àárẹ̀ bíi porí kan fọ́ mo rò pé yé wa àárẹ̀ ọjà rẹ̀ gidi ẹ̀yin náà bá ti rí ẹ̀ pé nítorí pé náà ní kò papọ̀ ó ń rọbí lọ́wọ́. ìgbà tó bẹ̀rẹ̀ sí ní rọbí yẹn láti láti gbé òkú wọlé so ìgbà tó máa fi bímọ ẹ láti láti gbé òkú lọ ó dẹ̀ ti ẹ̀jẹ̀ bí mọ́lẹ̀ tó wà ṣé àbá òbí nípa aṣọ láti. yóò bí tí ó bá ti bímọ tóòrùn fi wọ̀ ó sì ń bẹ ń lé bọ́ọ̀rù kò sí sọ̀látù dhuhr kò sí sọ̀látù al-asr wọn á bímọ lẹ́yìn sọ̀látù al-maghrib á sọ pé lẹ́yìn ìgbà tó bá mára yóò san sọ̀látù dhuhr àti sọ̀látù al-asr kọlọkọlẹ̀ ọmọgbàgbé náà sẹ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀pọ̀lọpọ̀ wọn
ni wọ́n ní ni wọ́n wà ń pò pé káwọn ọkọ wọn kọ́ máa rán wọn létí ní irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ ló ní gbèsè bẹ́ẹ̀ lọ́rùn àwọn ò ní kàkún wọn ò sì ní béèrè ó ṣe sọ̀láàtù dhuhr ó ṣe sọ̀láàtù al-asr àkókò ìṣá ìlú tó bímọ tá a bá ń pín Maghrib àti ìṣá a fún wọn dájọ́ kan náà kò ní san dhuhr àti asr nǹkan a gbọ́dọ̀ san lẹ́yìn ìgbà tó bá sì mara náà. Alaikum salaam. Kò yé mi pẹ̀rọ́kà méjì alákọ̀ọ́kọ́ àwọn pé wọ́n ṣe sunnatu ratibatul isha bẹ́ẹ̀ ni àwọn kan máa ṣe lóru lọ́dà wọ́n ọmọdé kékeré tó wà pé ó ní jí lóru náà. Alaikum salaam. Kí ló wá ṣe gynecology? Èmi ọmọ tó wà ń bẹ̀lẹ̀ sọ kí lọ́kàn mi òun náà lè mọ gynecology fáwọn ọkùnrin sáhàwálálá bẹ́ẹ̀ ni tó bá lọ Egypt ó ra àwọn gynecologist jẹ́ pé àwọn ọkùnrin ló ń deal pẹ̀lú pé àwọn náà ò rọ́mọ bí so but wọ́n máa ń sábà kọ́ papọ̀ ni ètò dájú òun náà ní pẹ́ kọ́ tàwọn obìnrin ní kó wọ́n máa kọ́ lópin ìgbà tó bá jẹ́ mùsùlùmí ètò jẹ́ mọ́kùnrin ọkùnrin ní kọ́kọ́ lópin ìgbà tó bá jẹ́ mùsùlùmí àmọ́ wọ́n á jẹ́ pé wọ́n lọ́lọ́ kẹ́kọ̀ọ́ ń pa tàwọn obìnrin tọkàn máa sí àwọn obìnrin ń diwò tó máa síkun wọn dojúmọ́ lórí kíni tó ń tipa àwọn ọmọ tí ń kọ́ náà gbà mí kí sọ́wọ́ wọn lọ́wà òun ní n ti ń gbà lérò pọ̀ ń fẹ́ ṣe skul lè fọ́ọ̀sì ẹ̀ bí nǹkan tó ṣe ní àjẹbẹ̀ kó mẹ́tìn abẹ́ẹ̀kọ́ ni tó tó máa fọ́ọ̀sì rẹ bó ló ṣe fẹ́ ṣe ẹni kọ́ lọ kọ́ Greek ni gbogbo ẹ̀ náà bí sàtúkẹ́ẹ̀tì náà àbí kìíní tó ń tan ara rẹ jù ọjọ́ bó ti ṣe jẹ́ àwọn àrí. bó ṣe yẹ náà nù kí lẹ fẹ́ máa jókòó sí ìgbà tẹ́ ẹ mọ̀ pé ẹ jókòó kí lẹ pápọ̀ sí ẹ jáde ẹ bọ́ sétí mọ́ṣáláṣí ìgbà tẹ́yìn ti mọ̀ pé ẹ ní kó mọ́ṣáláṣí ẹ dúró dásìkò ṣáà ọ̀rọ̀ kẹjẹ tiẹ̀ torí pé nǹkan tí sẹ́rí àwọn ò ní pé tí ẹ bá lọ ẹ̀ ní lè padà wá àwọn àníkẹ́ ẹ papọ̀ tó bá ti sálámà ẹ̀ jáde àwọn màlìkíyà nìkan lọ sọ ọ̀rọ̀ wọn sì dọ̀gba ìgbà táwa ti mọ̀ pa á jò à ní lọ kí lẹ̀ papọ̀ sí ẹ jẹ́ kásìkò sọ̀láàtì tó torí pé inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ẹ wàá dúró dásìkò sọ̀láàtì ẹ sì jókòó ní mọ́ṣáláṣí kò ní ìtumọ̀ náà alaikum salaam. bẹ́ẹ̀ ni jùmọ̀ ìṣe dandan fáwọn obìnrin kì í ṣe dandan fáwọn obìnrin àmọ́ tí wọ́n bá wá ṣe ó ti tó wọn obìnrin tí ó bá wá mọ́ṣáláṣí gbogbo gbà àti jùmọ̀ àti tí èsì jùmọ̀ Ànábì ní wal yakhrujna tafilat wọ́n jáde láì fi nǹkan olóòórùn para kò sì gbọ́dọ̀ múra torí àwọn olùmọ̀ wọ́n tún sọ̀rọ̀ pàtàkì lórí àwọn ọmọge tí ó wà jùmọ̀ ó má jẹ́ pé tí ẹni ó fi da ọpọlọ àwọn èèyàn rú ibi tó fẹ́ gbà débi táwọn obìnrin wà gbogbo àwọn ọkùnrin ní ọgbọ́dọ̀ wọn tó wà jẹ́ pé tí ẹni wọ́n máa wò ẹ mọ̀ ká níbẹ̀rù Allah òjòrà wa lọ ẹnìkan ti lọ sọ láti òjòmọ́ àrí nínú àwọn obìnrin tó jẹ́ pé aṣọ tó wọ̀ ó ń ṣàfihàn tó wà lábẹ́ rẹ̀ ni wàláhì ìgbà tí wọ́n pàkíyèsí rẹ̀ ó wá ní ẹ má bínú káwọ̀ ká má bínú àbí kí Allah má bínú ike ẹ̀dàpọ̀ ẹ má bínú òun rò pé bóyá ó lè mékè ẹ̀kọ́ òun fi rọ́pò ni
ó kí ọkọ ló wá sí júmọ́ à ó dà sí obìnrin tó wọ̀wọ̀ kú wọ̀ báwọn ni ó wù àwọn mùsùlùmí láti fẹ́ torí pé ìyàwó tá a bá fi jó fẹ́ ìran ẹni ó padà bá lọ ẹni tó wọ̀wọ̀ kú wọ̀ tó fi fẹ́ kí ni ó padà máa ṣe ń lè rẹ àfi kí Allah ṣàánú wọ́n ṣẹ̀ṣẹ̀ wá pàkíyèsí rẹ̀ wọ́n á ń ṣèdánilẹ́kọ̀ọ́ fún un ike ẹ̀wù tó dá náà lọ́wọ́ ó ní bóun ó sì wá mọ̀ pé òun tí ì lọ́kọ ayé ti lọ síwájú ju ti tẹ́lẹ̀ lọ ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ obìnrin kan ò ní fi ìbòrí sórí lásán kọ́kàn gbé sórí bí òṣùká àmì kó ti lọ́kọ ni nígbà tó yá àwọn obìnrin wọ́n padà di wípé yóò wọ jìlbáàb àwọn èèyàn wọ́n tún dá mọ̀ bó ti lọ́kọ bí ò ti lọ́kọ kódà ó tún débi pé obìnrin ó tún bójú ẹni tí ń wáyàwó ọmọ pé kò tí ì lọ́kọ so alhamdulillah ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé mọ́tì torí pọ̀ ń wọ́kọ kò tí wàá máa ṣèṣe ọmọ àtà kọ́ mọ́ wọ̀wọ̀kuwọ̀ kí ló kù tó fẹ́ gbé ọkùnrin náà tó kí gbogbo ẹ náà lẹ ti fi tàwé ìròyìn tí sisi ń kún yàmàkà kí ni tọkùnrin yẹn tó fẹ́ rí tó fi sọ pé lòun fi fẹ́ ọ torí ẹ akramakumullah ẹni tó wọṣọ burúkú bá tó kọjá wájú àwọn yẹn kí lẹ rò kó lè ṣẹlẹ̀ ẹlòmíì gan ìmáàmù ti ka kí ó kọjá wọlọ gbọọlé torí kó lọ wọn ní fa idha qadaytum manasikakum fadhkurullaha 'inda al-mash'ari al-haram wadhkuruhu kama hadakum wa in kuntum min qablihi lamina ad-dallin lọ́wọ́ ní àmín àmín báwo omi ní nǹkan tí wọ́n ń kà ní ìsìn wọ́n pọ́ lọ́tí ẹ̀ ó ti lọ síbòmíì torí di eléyìí anabi ni wal yakhrujna tafilat tóbi ni wọ́n bá wa mọ́sálásí kọ́mọ́ sọ̀sọ̀ wa náà. jámù tẹ̀wò ṣé kójú ń rọ̀ rárá kò ní ṣe tó bá ti dé magrib nìkan ní oṣù ọmọ lọ́lú. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.